Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeré ṣe dáadáa ni mo bá yín. Àtàná ló ti yẹ kí n ṣe kínní mo show tí mo ṣe lánàá bọ̀ nítorí pé mi kì í fẹ́ kí show mi máa gùn jù mọ́ òun ni ò jẹ́ kí n ṣe bọ̀ mo ti ṣe léè lórí TikTok mi ì fẹ́ cut ẹ̀ sórí Facebook ni mo ní gbogbo obìnrin ló máa ń rojọ́ pé ẹ̀yin ọkùnrin ẹ ṣọ́ra. Gbogbo obìnrin ló máa ń rojọ́ fọ́mọ àmọ́ kọ́lọ́n wá guide wa láti mọ irú ẹjọ́ tá máa rò ní àmọ́ kò sí bóbìnrin bó ṣe lè wá dá tó tí nǹkan mẹ́wàá bá ṣẹlẹ̀ fún obìnrin bóyá pẹ̀lú ọkùnrin nínú mẹ́wàá yẹn at least á sọ méjì fọ́mọ nínú mẹ́wàá yẹn at least a sọ méjì fọ́mọ kò sí bóbìnrin náà ṣe lè dá tó méjì tó máa wá sọ yẹn ó wá kó kọ́lọ́n kó guide ẹ̀ bó ṣe máa sọ bóyá ó máa gbé kalẹ̀ nígbé kalẹ̀ bó ṣe ṣẹlẹ̀ àbó máa try láti ṣe mọ̀ moderate ẹ̀ àbí ó depend ìyẹn wá wà lọ́wọ́ Ọlọ́run àti conscience obìnrin yẹn àti bí obìnrin yẹn ṣe lẹ́kọ̀ọ́ tó bọ̀ kò sí bó ṣe lè jẹ́ gbogbo obìnrin ló ń rojọ́ fọ́mọ ẹ̀yin ọkùnrin ní ẹ̀ kí ń sábà rojọ́ àfi ọkùnrin tí wọn bá fi ewé mọ́ lẹ́nu ní kékeré àfi ọkùnrin tí ò bá wá láti ìdílé tó dáa ọkùnrin ò kí ń sábà rojọ́ àwọn máa ń jà ní ìjà wọn ò dẹ̀ kí ń pẹ́ even kí obìnrin fi ọmọ lẹ̀ fún ọkùnrin kó fẹ́ padà wá ó lè kọ́kọ́ ṣagídí bọ̀ tó bá yá ọkùnrin máa ń tètè jọ̀wọ́ pé ìyá ẹ̀ ni omi ì lè fi ẹlòmíì ṣèyá ẹ̀ àfi ọkùnrin tó bá jẹ́ pé ó níyàwó tíyàwó yẹn dáa lẹ́yìn tí ìyá ọmọ yẹn lọ even at that ọkùnrin á ṣe wípé ìyá ẹ̀ ni mi ì lè fẹ́ lòmíì ṣèyá ẹ̀ bẹ́ẹ̀ obìnrin ò kí ń tètè gbà bẹ́ẹ̀ wọ́n lè ní kọ́mọ máa tọ́jú bàbá kó máa tọ́jú ẹbí bọ̀ wọn ò kí ń tètè jọ̀wọ́ rárá ọkùnrin máa ń rántí ìyà tó jẹ lórí ọmọ lóòrèkóòrè ó máa rántí ẹ̀ títí tó máa fi kú ni ọ̀pọ̀lọpọ̀ wọn gan bọ́mọ bá fẹ́ ṣe wọ́n á fẹ́ wò pé má ṣe jù mí ní kó má ṣe ṣùgbọ́n bàbá yìí every time bó bá ṣe ń jẹ́ ló máa rántí àwọn ọkùnrin ni ò kí ń ṣe bẹ́ẹ̀ àwọn ọkùnrin ni ò kí ń ṣe bẹ́ẹ̀ tó wá túmọ̀ sí wípé bí obìnrin bá fi ọmọlẹ̀ tó bá lọ tó jọ́kùnrin ló tọ́jú ẹ̀ ọkùnrin ló máa jìyà bóbìnrin bá tọ́jú ọmọ ọkùnrin ló máa jìyà and the reason ni wípé gbogbo skills tí wọ́n fi ń manipulate tó fi ń kó sí ọwọ́ orí ọmọ Ọlọ́run jogún ẹ̀ fáwọn obìnrin ni ọkùnrin kò lè rojọ́ ni bẹ̀ wọn ò ní àwọn skills kan tí wọ́n lè fi hit ọkàn ọmọ tó lè fi win heart ọmọ kò sí lọ́wọ́ wọn tó bá ní ète ọwọ́ obìnrin ló wà tó bá ní mọ̀nàfìkì ọwọ́ obìnrin ló wà tó bá ní àgàbàgebè ọwọ́ obìnrin ló wà tóbìnrin bá ọmọ sọ̀rọ̀ ní ojú gbẹrẹfú tó bá rí pé ọmọ ò gbọ́ á bá sọ̀rọ̀ ní ojú olómi gbogbo àwọn kinní yẹn bọ́lọ̀ ń ṣe dá obìnrin ló fún wọn láwọn strength yẹn tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ ni ìwọ ọkùnrin mo fẹ́ kó mọ̀ léni pé gbogbo nǹkan tó bá ń ṣe tó bá bí ọmọ gbogbo nǹkan tó bá ń ṣe lórí àwọn ọmọ lórí ìyàwó gbogbo nǹkan tí ọkùnrin bá ń ṣe pàápàá yìí tẹ́ wà responsible gbogbo bùkátà tó bá ń gbọ́ láyé gbogbo positive influence tó bá jẹ́ nínú ayé àwọn ọmọ ẹ̀ mọ̀ wípé ọjọ́ alẹ́ ìyàwó ló ń bá arrange sílẹ̀ mọ̀ wípé ọjọ́ alẹ́ ìyàwó òun ló ń bá ń tọ́jú sílẹ̀ so tó bá ti wá ń ṣe bẹ́ẹ̀ má fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá tọ́jú ọmọ àtìyàwó máa tọ́jú ara ẹ̀ náà kó máa pèsè fún ọjọ́ alẹ́ tiẹ̀ náà kó máa pèsè fún ọjọ́ àìní tiẹ̀ kò sí bó ṣe lè nice tó nínú ilé kò sí bó ṣe lè dá tó nínú ilé kò sí bó ṣe lè tọ́jú ọmọ tó mọ̀ wípé ọjọ́ alẹ́ obìnrin ni ó sì kí ọjọ́ alẹ́ obìnrin sílẹ̀ ni so tó bá ní ọmọ mẹ́ta tíyàwó ẹ̀ torí ẹ̀ lọ ọkùnrin ò gbúdọ̀ fẹ́ yàwó tí òun náà ò lè ṣe tó bá ní ọmọ mẹ́ta jọ nítorí Ọlọ́run gbájúmọ́ kó tiraka kó ṣe gbogbo apá ẹ̀ lórí méjì
jẹ́ kí ìyàwó ẹ̀ náà gbájúmọ́ ẹyọ kan sórí owó ẹyọ kan tó kù yẹn instead tó máa fi gbájúmọ́ mẹ́ta yẹn fi pèsè fún ọjọ́ alẹ́ tiẹ̀ torí o ti organize ọjọ́ alẹ́ obìnrin sílẹ̀ fún látara ọmọ tó bá ní ọmọ 4 gbájúmọ́ mẹ́ta allowance ẹyọ kan tó máa yọ́lẹ̀ yẹn fi keep ara ẹ̀ nítorí ọjọ́ alẹ́ kò sí ipá kò sí nǹkan tó lè ṣe tí ọkùnrin lè sà kò sí bó ṣe fẹ́ ṣe àdìtú níwájú Ọlọ́run Olódùmarè kò dẹ̀ sẹ́ni tó lè tú kò sí bí ọkùnrin ṣe lè sapára tó kò sí bó ṣe lè náìsì tó àyè yẹn máa yọ́lẹ̀ má dẹ̀ gbàgbé ọjọ́ alẹ́ ni obìnrin ní agbára jù gbogbo àwọn agbára tí ẹ̀yin ní nígbà àárọ̀ tí àwọn obìnrin ń tọ́ ọmọ tí wọ́n fi weak tí àwọn obìnrin ń bí ọmọ tí wọ́n fi rí jágajàga ńgbà tó bá ti ń di ọjọ́ alẹ́ tí àwọn ọmọ yẹn tí wọ́n ti ń dàgbà tó ti ń láforí obìnrin máa ní agbára gbogbo àwọn wàhálà tẹ́yìn tí wá ṣe láti tọ́ ọmọ yẹn á wá ṣẹ́gẹ̀dẹ̀ sí ẹ̀yin lára fún àwọn tó wà responsible á ṣẹ́gẹ̀dẹ̀ sí ẹ̀yin lára nígbà yẹn ẹ̀yin máa wà ní position tí obìnrin wà nígbà àárọ̀ obìnrin máa wà ní position ní ilé ara tẹ́yìn wà ní ọjọ́ alẹ́ position tẹ́yìn máa wà lọ́jọ́ alẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin ó ní position weakness tí obìnrin wà nígbà àárọ̀ position tí obìnrin máa wà ní ọjọ́ alẹ́ gẹ́gẹ́ bí obìnrin ó ní position líle ara tẹ́yìn wà nígbà àárọ̀ nítorí ẹ̀ gbogbo ẹ̀yin ọkùnrin tó wà responsible má jẹ́ kí ọ̀rọ̀ tí ìyàwó máa sọ àbí tẹ́bí ìyàwó máa sọ bá ọmọ ṣe máa ilé já ìṣẹ́ bọ́ ṣe máa pọ́n ilé pé ó dáa mo mọ́kọ mi wá látọ̀run ni mo mú wá látọ̀run ni tí bá tún bọ̀ ni mo fẹ́ bá rìnrìn àjò yìí kíní kan má jẹ́ kí yẹn get into your head kó wá fi gbogbo ìgbésí ayé ẹ kó fi gbọ́ tọmọ kó má pèsè fún ọjọ́ alẹ́ Ọlọ́run fún obìnrin ní mọ̀nàfìkì ó fún wa lágàbàgebè ó fún wa ní gbogbo skills tí a lè fi bá ọmọ sọ̀rọ̀ tá lè fi win ọkàn ọmọ so àdìtú ni níwájú Ọlọ́run kò sí ẹni tó lè unravel ẹ̀ so tó bá ti ń ṣe kò sí excuse má jẹ́ kí excuse wà látẹ̀ni lọ pé mò ń tọ́jú ọmọ ni tó bá di ọjọ́ alẹ́ kò ní rí bẹ́ẹ̀ mọ́ tó bá ní mẹ́ta fi ẹyọ kan pèsè fún ara ẹ kó gbájúmọ́ méjì jẹ́ kí ìyá ẹ̀ náà gbájúmọ́ ẹyọ kan jẹ́ kó dẹ̀ máa wà nínú ọpọlọ ẹ pé gbogbo nǹkan tó bá ń ṣe déédéé fún ọmọ nínú ilé òfin sì kí ọjọ́ alẹ́ ìyá sílẹ̀ ni ìyá wà nínú ilé ẹ o kò sí nínú ilé ẹ o ìyá ló fi ń sì kí ọjọ́ alẹ́ sílẹ̀ fún èyí ni mo mú wá fún yín láàárọ̀ shabarikolo.com ẹ lọ register ńbẹ̀ ẹ má gbàgbé ilẹ̀ Danabit ó ṣì ń ta wàràwàrà pàápàá tí mo gbé sórí page mi ẹ pè mí sórí +44 704 851234 +44 7404 851234 ẹ káàárọ̀.